Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Lára interchange náà la wà yìí, a sì rí àwọn Àlímọ̀ṣọ́ zone tí wọ́n ti wà on ground, tí wọ́n ti wà ńlẹ̀ fún mega rally. Àwọn Àlímọ̀ṣọ́ ló dúró yìí. Èyí tó ń ṣe wọ́n ni wípé àwọn ọlọ́pàá tí wọ́n rí ló dẹ́rù bà wọ́n, bọ̀ àwọn Àlímọ̀ṣọ́ ti dá wọn lóhùn wípé ajáde fẹ́tọ̀ wa ni, kò sí nǹkan míì lẹ́yìn ìjáde fẹ́tọ̀. So ẹ̀yin èèyàn wa, coordinator Àlímọ̀tọ̀ ló dá àwọn ọlọ́pàá yẹn lóhùn kó tó di pé àwọn ọlọ́pàá yẹn padà ń sìn. Ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká fòyà, ẹ jẹ́ kí á pàdé ní interchange abẹ́ bridge láwa yìí náà. Ṣàtìrì ibi tí a wà tí a ti ń fún yín ní update. Àwọn kan ń dé, wọ́n lọ sábẹ́ òkúta. Kí náà fẹ́ lọ ṣe lábẹ́ òkúta? A ní meeting point wa ní interchange. Ẹ jẹ́ ká tiẹ̀ dó interchange káwò bí àwọn ọlọ́pàá yà mú wa. Ìtàwọn ọlọ́pàá yìí náà sì bá wa sọ ń sìn nígbà tí wọ́n dé. Wọ́n ní àlàáfíà làwọn wà after, bí kò sí ní sí jàgídíjàgan òun ni àwọn wà after. So ẹ sì ti rí àwọn èèyàn wa tí wọ́n coordinate ara wọn. Àlímọ̀ṣọ́ lẹ́ ń rí, lẹ́ ń wò ńlẹ̀ yìí. So ẹ ní láti bẹ̀rẹ̀, àwọn ọlọ́pàá náà ló dúró yìí, gbogbo wa lájọ dúró. So ìwọ tó bá sì wà ní àyíká, ọ̀wọ́ tó bá léèyàn tó lóun ti wà ní interchange, ẹni kó bọ́ sí other side, ó ti máa rí wa ní opposite that interchange, ó ti máa rí wa ń bẹ̀. A ní láti sa ẹ̀tọ́ wa là ń béèrè fún, ẹ̀tọ́ wa ò ní à ń béèrè fún, à béèrè fún nǹkan míì ó ju ẹ̀tọ́ wa lọ. So ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mi rò pé ó yẹ ká bẹ̀rù anything mọ́ àtọ́, mi rò pé ó yẹ ká bẹ̀rù nǹkan kan mọ́. Ṣé pé àwa dúró tán, a sì dúró tán, kì í ṣe pé a bẹ̀rù anything, kì í ṣe pé a bẹ̀rù anything. Àmọ́ tún fi àsìkò yìí appreciate ìlànà US fún aṣọ tí wọ́n fi ránṣẹ́ 200 pieces ni a sì máa fún àwọn tí wọ́n ní ká fún. Àyè máa ṣe update náà, a máa fi máa ràn yín. So àwọn aṣọ yẹn lélẹ̀, a máa fún àwọn tó yẹ ká fún láṣọ yẹn. Ẹ bá wa pe àwọn èèyàn tó bá wà, wọn nídìí pé wọ́n move pẹ̀lú convoy. Ẹ jẹ́ kí everybody wá dúró sí bíbí yìí. Ẹ jẹ́ kí everybody wá dúró, kò sí nǹkan tí wọ́n máa ṣe tán, wọ́n lè pa gbogbo wa tán tó bá tẹ̀lé pọ́n fẹ́ pààyàn ni. Tó bá yẹ pé wọ́n fẹ́ pààyàn ni wọ́n lè pa wá tán. So let all of us come out, all a Biafra, all a Yoruba nation, all Biafra people around too, ready to join us. They can't kill all of us at once. And you can see the security operative, they are all around, and you can see our boys too, they are all around. So if you are one of the, you are staying around the corner, don't be scared, don't be scared. Let us come out to ask for it. Today start the kickoff of the mega rally of Yoruba nation, and we are starting it at the interchange in Ogun State. So we'll be meeting here. The meeting point is interchange in Ogun State. So don't be scared of any operative. Don't be scared of any security operative. They cannot be humiliating us in our father's land. So let us tell them once and for all that this country is not working. Then we need to stand on our home. Before Nigeria come to existence, Yoruba has been living peacefully in their own father's land. But when this mad British government came, they started tampering with our structures. So that was why we lose our culture, we lose our moral, we lose our everything. So ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mi rò pé ó yẹ ká bẹ̀rù anything mọ́ at all. Mi need it. I need it. Àti ẹ̀ ti débẹ̀ ni, àti débẹ̀ ni reclamation ló kù. Reclamation ló kù, wọ́n sì lè pa wá tán. Àwọn tí wọ́n bá pa, àwọn tó bá ṣẹ́kù sí ń jà lọ. So ẹ jáde ṣáàrà wa náà ta dúró, kò sí nǹkan. Sójà tó bá dé bí a bá wa sọ̀rọ̀ náà, lájọ sọ̀rọ̀ náà ni, kò sí anything. Àsìkò gbà tí à ń sá ó ti lọ. So àsìkò tí a bẹ̀rù, tá ń bẹ̀rù ó ti lọ. Kò sí ní tó kàn wá pẹ̀lú olóṣèlú, PDP, APC, gbogbo wọn kàn máa jẹ̀yà wọn lọ, kò sí wọn tó kàn wá pẹ̀lú. But Yoruba nation, you are ready to go. So no cause for alarm. Ẹ jáde tán, ẹ jáde síta,
nǹkan tá a ṣáà máa mọ̀ ni pé olórí burúkú tó bá fẹ́ jájàlẹ̀ láàrin wa ó ní Ogun máa pa, kò sí ní tó kàn wá pẹ̀lú wọn. Bọ̀ àwa bí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣe sọ, ó ní kóbìnrin rédíò kó pa, kọkùnrin rédíò kó pa, kó jò ṣáà ti lọ ni. So gbogbo wa ẹ jẹ́ ká gbára wa láàyè. Unity declare, wọn declare, aṣáà gbọ́dọ̀ reclaim yẹn náà la fẹ́ bẹ̀rẹ̀ láti Ogun State. A máa reclaim ìlú wa láti Ogun State yìí then to different states. Ọ̀yọ́ State ṣe ń gbáradì torí ẹ̀yin ló kàn lẹ́yìn kínní. So it's a mega rally. A mọ̀ pé ẹ̀rù lè máa bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, bọ̀ ẹ̀yin akọni ẹ jẹ́ ká jáde, ká jẹ́ kí wọ́n á mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ̀rù, kò sí nǹkan tó lè ṣe wọ́n, kò sí. So a ní ká sáré fún yín ní update ni. Àwọn àlìmọ́ṣọ́ ló sì wà ńlẹ̀ yìí, àlìmọ́ṣọ́ ló wà ńlẹ̀ yìí. So ẹni gbogbo local government tó bá wà náà, àwọn delegate lásán ló wá látàlìmọ́ṣọ́ yìí, kì í ṣe gbogbo wọn, delegate ni wọ́n rán wá. So kẹ́ lè mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe normal campaign wọn náà ni delegate á wá láti wá give support. Àbí ṣe ebi Lagos làlìmọ́ṣọ́, so wọ́n kàn wá support ni. So àwọn coordinator nìkan ni wọ́n wá, wọn ò tí kó gbogbo lé wá. So Lagos State náà káwọn náà máa gbáradì fún mega rally. Ọ̀ṣun State káwọn náà máa gbáradì. Ogun State sì ó láti bẹ̀rẹ̀ yìí. Kwara State káwọn náà máa gbáradì. Ondo káwọn náà máa gbáradì. Èkìtì káwọn náà máa gbáradì. Edo káwọn náà máa gbáradì. Then àwọn apá kan ní Delta káwọn náà máa gbáradì. Yoruba nation is not going back. I need láti bẹ̀rù mọ́ ṣẹ́gbọ́n yẹn wa. Ẹ má jẹ́ ká bẹ̀rù anything at all. Ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ̀ mọ́. So àwọn èèyàn wa náà làwọn ọlọ́pàá tó wà lórí dúró. Mo ṣáà mọ̀ pé lè tó bá fẹ́ ṣe orí burúkú máa ṣe. A sọ jù báyẹn lọ. So update là ń fún yín láti Abebrick interchange. Thank you my brother. Tẹ́lẹ̀ wà lójú ọ̀nà. Yes, ẹ tètè ṣe kíákíá, ẹ jọ̀ọ́. God will give you the grace and protection. Amen. Bọ̀ bàbá wa Adébáyọ̀ Tìjání, kò sí nǹkan tó máa ní kẹ́yìn náà má lè darapọ̀ mọ́ wa, bọ̀ àṣàmì àdúrà kan tẹ́ ṣe. Wáì tí ẹ̀rù ń bà wọ́n. Kò sẹ́ni tí ò lẹ́rù lára, kò sẹ́ni Ọlọ́run fún Olódùmarè fún everybody lẹ́rù ni, kò sẹ́ni tí ò lẹ́rù lára. So àwa la máa sọ fún wọn kí wọ́n má bẹ̀rù. Ẹ̀yin náà ẹ jáde, tẹ́ bá ti jáde ẹ̀rù ò ní bà wọ́n. So àwọn kan máa wà ń lé, wọn máa ní kí ló dé tẹ́rù ń bà wọ́n. Ẹ̀yin kọ́ kí ló dé tẹ́ jáde. So ẹ ṣáà máa gbọ́ update lọ. So Abebrick interchange náà la wà tí ẹ ti ń wò wá ń la wà. Ẹ bá wa pé gbogbo àwọn tí wọ́n ti hang around táwọn náà jáde síta, bí èmi báyìí mo ti wà ń bí ó ti ṣe díẹ̀. Àwọn àlìmọ́ṣọ́ náà ẹ̀ṣẹ̀ dé ìgbà tí mo rí wọn mo wá join wọn, ẹgbẹ́ kejì mo wà tẹ́lẹ̀. So ìgbà tí mo rí kan táwọn ti park táwọn sọ̀kalẹ̀ tí mo sì rí pé Yorùbá nation kan náà wọ̀, mo ní láti wá darapọ̀ mọ́ wọn. So ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn òde, ẹ jẹ́ káwa náà jáde, ẹ jẹ́ ká túyàyà jáde. Yoruba nation is not going back. A need láti bẹ̀rù mọ́. Ẹ ṣé gan ẹ̀yin tí ẹ̀ ń wò wá. A kàn wá fún yín ní update ni bí ó ṣe ń lọ. For those coming from Lagos, ẹ kàn gbé mọ́tò tó ń lọ sí Ìbàdàn, ẹ lè fẹ́ drop ní interchange, Abebrick interchange ẹ ti máa rí wa ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ń bọ̀ láti anywhere, ìbá ṣe ọ̀nà inú Abẹ́òkúta lẹ ti bọ̀, ẹ ṣáà máa bọ̀ ní interchange tó lọ sí Ṣàgámù. Ẹ máa bọ̀ ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ń bọ̀ látọ̀nà Ìbàdàn, ẹ drop ní interchange. Kò pé pé kíní interchange Ṣàgámù wọ́n á já yín bẹ̀. So ẹ̀yin yẹn wá, ẹ jẹ́ kí ká túyàyà jáde. Àwọn yẹn wá náà ni wọ́n ń jáde. No going back. Wọ́n kàn ní nation. Ẹ̀rọ tó wá ní nation, ṣé nation? Akọ̀wé yìí no going back jàre ẹ̀ ẹ̀ tó sọ Yorùbá nation nìyẹn. So wọ́n ní nation. Ẹ sọ Yorùbá nation, wo ni nation?
àmọ́ irú nation tó ń sọ bí a Nigeria nation ni. So ẹ̀yin èèyàn wa tẹ́ ń wà nílé àní rí jù báyìí lọ àkànní ká sáré wá fún yín ní update bí gbogbo bí ṣe ń lọ ni update yẹn náà láti wá fún yín kẹ́ lè mọ̀ pé àwọn èèyàn wà nílẹ̀ kì í ṣe pé wọ́n ń sàbí wọ́n ń bẹ̀rù. So ẹ̀yin yòókù ẹ jáde aago 10 la sọ owó time aago 10 ti kọjá. ẹ̀yin Ogun State coordinator Ogun State kí ló dé tàrí on ground ọdún a mọ̀ pé ẹlẹ́fẹ́ wà pẹ̀lú convoy ó yẹ káwọn aṣojú representative yín kó ti wà lórí on ground kó ti wà níbi bí yìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí. So ẹ̀yin elétò wa ẹjọ́ bá wa pè wọ́n gbogbo àwọn escorts wọn yẹ kán ti wà lá on ground àwọn coordinators wọn yẹ kán ti wà on ground. So wọn mi ò mọ ibi tí wọ́n fẹ́ kó convoy wá wọn ní láti kó convoy from anywhere tó má tiẹ̀ fẹ́ kó convoy wá kàn lè kó ẹ̀dá pa àwọn Yorùbá nation ni àbí. dáa pé bọ́ọ̀sì méjì Yorùbá nation kan náà ti dé ó ti lọ tán mẹ́yìn. náà pé gọ́fúnà ká máa halẹ̀ àní ká máa halẹ̀ ṣé wọ́n sá ni kò wá sẹ́ni tó fọ̀. Yes, all media should be on ground, but àwọn èèyàn kì í sáwà lásán yín lẹ́mọ̀ sọ bẹ́ẹ̀. But àwa Koiki, we are on ground. You know, we are always good to go, and we are always ready to give you the best. So we are on ground. Iná la wà yìí. So gbogbo àwọn ọmọ Yorùbá nation, òun náà lẹ̀ sí ń rí. Àwọn náà lẹ̀ ti ń rí yìí. Ṣé ti pé gbogbo wọn dúró tán? Kì í ṣe pé wọ́n bẹ̀rù. So gbogbo coordinator Ogun State ó yẹ kẹ́ ti wà ńlẹ̀ o àtọ́ ó yẹ ká àwọn aṣojú yín kí wọ́n ti wà ńlẹ̀ ó yẹ kí wọ́n ti wà on ground nílẹ̀. Ó dàpọ̀ àwọn kan lọ gba bẹ̀yẹn bí àwọn á lu orí wọn pé full bus méjì ló yà wọlé lẹ́ẹ̀kan. We know they go.
Bami, àwọn ọmọ yín ò jẹ́ rí aṣọ wọ̀, jẹ́ rí vest. Okay, yeah. Afa. Yes, sir. Any first? No. Àwọn ò mọ tẹlomi ní táwa ṣàmọ̀ ni pé àwa ti wà on ground. Go bus very soon. So ẹ̀yin èèyàn wa a tún máa padà wá sí online very soon. A fẹ́ contact àwọn kọ̀ọ̀kan but in ta fẹ́ achieve náà láti achieve yẹn kẹ́ lè mọ̀ pé we are on ground despite the fact pé àwọn ọlọ́pàá pọ̀ on ground but we are also on ground. So thank you. Ẹ máa bá wa share ètò yìí dáadáa. We are expecting Soyekoribe Media, Yedara, Baba Rokpo Ire Media, Dr. Zadi, Omobori Owo, Odua TV Radio, Teni Omologo, Baba Tenten, David, Alton Medium, Mayegun Diary, Koiki Media, Omoluka Great TV Media, Baba Ekiti, Ishokan Omo Odua Media, Baba Agbeju Media, Casmo Media, Mama Erelu TV, and the rest of them. So all of them are also coming. And so Alimosho nìkan ló wà níbí. So Alimosho ló wà on ground by. So Koiki Media will bring the work closer to your doorstep. Today is December 17, 2022. Yoruba Nation Mega Rally in Ogun State. Thank you. Ẹ máa rí tiwa padà. Ẹ máa wá sí online padà láìpẹ́ láì jìnnà. Ẹ ṣé gan. Ẹ má bínú. Àwọn ṣáà máa wà online padà. We are on ground. A kàn jẹ́ kẹ́ mọ̀ ni. So àwọn tó bá ń bọ̀ ẹ ti sọ fún wọn pé a wà ní under bridge interchange. Ẹ ṣé gan.